Ọbásanjọ́ àti Òṣùbà sọ̀kò ọ̀rọ̀ síra wọn lórí ìbò 2003. Àṣírí ọ̀pọ̀ ìpàdé ìdákọ́ńkọ́ tú àti ìdí táwọn gómìnà AD ṣe pàdánù sọ́wọ́ PDP nígbà náà. Ààrẹ tẹ́lẹ̀ rí ní Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ti fèsì sáwọn ọ̀rọ̀ tí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ògùn Olúṣẹ́gun Òṣùbà sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé ṣáájú ètò ìdìbò ọdún 2003. Ọbásanjọ́ sọ pé òun kò tẹ́nikẹ́ni jẹ tàbí parọ́ fún ẹnikẹ́ni tàbí àwọn adarí ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy AD lórí ìdìbò náà, gẹ́gẹ́ bí Òṣùbà sì sọ. Ní ọdún 2018 ní Òṣùbà nínú àtẹ̀jáde kan ti sọ pé Ọbásanjọ́ ṣe ẹ̀tànjẹ fún gbogbo àwọn gómìnà tó wà lábẹ́ ẹgbẹ́ òṣèlú AD ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà, èyí tó mú kí àwọn pàdánù ipò àwọn nínú ìdìbò náà. Àmọ́ Ọbásanjọ́ ti wá fèsì lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé nígbà náà o, níbi tó ti ní igbákejì òun lásìkò òun Àtíkù Abubakar gbìyànjú láti yọ òun nípò ààrẹ. Ààrẹ tẹ́lẹ̀ rí náà sọ pé òun kò gba gbogbo ohun tí Òṣùbà sọ nípa òun o, tí òun kò sì ní fi ààyè gbà á kó pe òun ní ẹlẹ́tàn nítorí òun kò tẹ́ ẹnikẹ́ni jẹ. Ó sọ pé Òṣùbà kò mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé lásìkò náà, pàápàá lórí ọ̀rọ̀ ìṣèlú láàrin òun àtàwọn aláṣẹ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹgbẹ́ òṣèlú AD, tó sì ní àwọn aláṣẹ ẹgbẹ́ náà ló ń rí sí àwọn ìṣẹ̀lẹ̀ náà nígbà náà. Ọbásanjọ́ sọ pé bí àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú AD náà ṣe pàdánù níbi ètò ìdìbò ọdún 2003 kò sẹ̀yìn ohun táwọn aráàlú ń fẹ́, àti pé wọ́n ṣe àyípadà èsì ìbò nípínlẹ̀ kan péré ní PDP kò ṣe gba ìpínlẹ̀ náà. Ó ní Òṣùbà kọ̀ láti polongo fún àtúndì ìbò rẹ̀ nígbà náà, tó sì padà tọrọ àforíjì fún ìwà àfojúdi tó hù lọ́wọ́ àwọn aráàlú rẹ̀ lásìkò tí ètò ìdìbò ti ń tẹnubodò lọ nígbà náà. Ó fi kún pé àwọn ìwà tí àwọn gómìnà náà hù ló jẹ́ kí wọ́n pàdánù ètò ìdìbò wọn, kí wọ́n sì máa dẹ̀bi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lé òun lórí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbìyànjú láti yọ òun nípò ààrẹ, Ọbásanjọ́ sọ pé igbákejì òun Àtíkù Abubakar ló lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú olórí ilé aṣojú-ṣòfin Gali na Abba láti yọ òun nípò ààrẹ nítorí èròǹgbà rẹ̀ láti di ààrẹ Nàìjíríà nígbà náà. Ọbásanjọ́ fẹ̀sùn kàn án pé mílíọ̀nù 5 náírà ní Àtíkù fún na Abba nígbà náà láti fi bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ òun nípò lásìkò tí òun kò sí nílé lọ́jọ́ Ẹtì kan. Ó ṣàlàyé pé olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ lórí bí Àtíkù ṣe fún na Abba ní mílíọ̀nù 5 náírà náà, tó sì gbọ́ nípa ohun tí wọ́n sọ pé kí wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ òun nípò. Ó ká gbogbo rẹ̀ sílẹ̀ tó sì ṣàlàyé gbogbo rẹ̀ fún òun. Ó fi kún pé òun kò kábàámọ̀ gbogbo ìgbésẹ̀ tí òun gbé nígbà náà, nítorí òun kò ṣẹ̀ṣẹ̀ kankan tó lè mú ilé aṣòfin yọ òun nípò bí kò ṣe pé igbákejì òun wá gbogbo ọ̀nà láti di ààrẹ Nàìjíríà tipátipá. Ó tún fẹ̀sùn kàn án pé lẹ́yìn tí èròǹgbà láti yọ òun nípò kò bọ́ sí i mọ́, Àtíkù Abubakar tún mú èròǹgbà ọ̀nà bòmíì gbà lọ, tó sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ pẹ̀lú àwọn gómìnà AD. Ó ní lára àwọn ìgbésẹ̀ tó gbé nígbà náà ní láti lọ pẹ̀lú Alex Ekwueme kí Alex Ekwueme lè gbé ìjọba fún un nígbà tí wọ́n bá ti wà nípò fún ọdún 3 tàbí kó rí i dájú pé àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú AD kò ní àtakò kankan lásìkò ìbò ọdún 2003 kí wọ́n bá lè ṣe tirẹ̀ lẹ́yìn tí wọ́n bá wọlé tán. Gbogbo yín, ohun tí Àtíkù sọ fún yín lẹ́lérò pé ó ṣe àkóbá fún yín nígbà náà. Tó bá jọ pé ohun tí wọ́n sọ fún yín ni pé èmi ni mo wà nídìí èròǹgbà náà, irọ́ ni wọ́n pa fún yín o. Tó bá jẹ́ pé nǹkan tí wọ́n sọ fún yín nìyẹn, kò sí ẹni tó gbèrò nínú yín láti kàn sí mi láti béèrè lọ́wọ́ mi, àbí nítorí mi ò kì í ṣe ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti AD ni kò jẹ́ kí ẹ lè béèrè lọ́wọ́ mi nígbà náà ni. Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ̀rọ̀ náà síta nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn ìgbésẹ̀ tó wáyé lẹ́yìn tí ó kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Ọbásanjọ́ ní ohun tó wù òun láti gbájúmọ́ ní ìdílé àtàwọn ọmọ òun, ṣùgbọ́n àwọn èèyàn ló wá bá òun láti darapọ̀ mọ́ òṣèlú kí òun sì díje dupò ààrẹ. Ọbásanjọ́ ní òun sọ fún àwọn tó wá bá òun sọ̀rọ̀ láti darapọ̀ mọ́ òṣèlú tó jẹ́ Yorùbá pé tí òun bá darapọ̀ mọ́ òṣèlú ẹgbẹ́ tó kó gbogbo ẹ̀yà mọ́ra ni òun máa darapọ̀ mọ́,
tí òun sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nígbà náà. Ìdí nìyẹn tóun ò fi lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú AD, torí pé ẹgbẹ́ òṣèlú AD ó jẹ́ ẹgbẹ́ òṣèlú tó wà fún ẹ̀yà Yorùbá nìkan. Ó ní òun gbàgbọ́ pé ètò òṣèlú kò yẹ láti dá ọ̀tá sílẹ̀ láàrin àwọn ẹ̀yà, èyí ló sì mú kí òun ní ìbáṣepọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹ̀yà míì lónìí. Ó fi kún pé gbogbo àwọn ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí òun lọ sọ́dọ̀ olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re nígbà náà, Abraham Adesanya, fún àtìlẹ́yìn wọn, ó ní Adesanya sọ fún òun pé ìran Yorùbá kò ní dìbò fún òun, tó sì ń sọ fún òun pé kí òun darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú AD. Ó sọ pé òun fèsì padà fún òun pé òun kò darapọ̀ mọ́ AD nítorí òun rí ẹgbẹ́ òṣèlú AD bíi èyí tó jẹ́ ti ẹ̀yà Yorùbá nìkan. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ẹ̀sùn tí Òṣùbà fi kàn án pé Ọbásanjọ́ béèrè fún àtìlẹ́yìn àwọn gómìnà AD láti mú ìdúró rẹ̀ bá ìṣèjọba rẹ̀, ó ní òun ní àwọn ìgbìmọ̀ aláṣẹ àtàwọn gómìnà ìpínlẹ̀ tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n tó ń ṣe àtìlẹ́yìn fún òun, àti pé òun kò nílò wọn fún nǹkan kan. Ààrẹ tẹ́lẹ̀ rí náà bu ẹnu àtẹ́ lu ẹgbẹ́ Afẹ́nifẹ́re fún bí wọ́n ṣe ti ẹ̀yà bọ ẹgbẹ́ òṣèlú wọn, tó sì ní ọ̀pọ̀ àwọn olórí ẹgbẹ́ náà bíi Olóyè Adésànyà, Gani Dáúdù àti Ayọ̀ Adébánjọ ni wọ́n kábàámọ̀ eléyìí ṣáájú kí wọ́n tó kú. Nígbẹ̀yìn, Ọbásanjọ́ kan sára ò sí Òṣùbà fún ìpèsè ilẹ̀ tí wọ́n fi kọ́ yàrá ìkàwé Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library tó wà nílùú Abẹ́òkúta sí. Ó ní ìpèsè ilẹ̀ náà ní ohun kan gbòógì tí Òṣùbà ṣe fún ìpínlẹ̀ Ògùn lásìkò ìjọba rẹ̀. Bákan náà ló rọ Òṣùbà láti ní ìwà ìrẹ̀lẹ̀ pé ètò òṣèlú kò yẹ kó ba ìwà ọmọlúàbí jẹ́, tí kò sì yẹ kó ba ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tí wọn kò jọ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà jẹ́. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwúsí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.